báíbù ló lè yọ iṣẹ́ ìgbọ́sọkúsọ ẹ tó pẹ̀rẹ̀ mùsùlùmí kó sọ pé nǹkan kan wà tálùkùránì ò lè yanjú àfi báíbù tó ṣe pé lójú ayé àti sallallahu alaihi wasallam ànábì rí báíbù lọ́wọ́ Umar jáde báyìí Umar jágbe mọ́ ànábì jágbe mọ́ Umar ni ànábì jágbe mọ́ Umar lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń ka báíbù ànábì ni wayhak yabna al-Khattab ànábì ló máa ṣe fún ẹ kí ló ṣe ìwọ Umar. Ẹgbọ́n sílẹ̀ ìgbà sọ́nà Abdulrauf Lásùdé ó ní ànábì rí Umoru tó ń ka báíbù ẹ̀yin jọ̀mọ́ ẹ̀yọ̀ sí báíbù ní Umoru kà sí báíbù ní Umoru ń kà ìdè máa pa irọ́ báíbù ní Umoru ń kà fáṣọ wo NIV KJV good news. ṣe rí aláwọ̀ ìwọ̀n olódo ni wọ́n ṣe ní fíìdì yẹn olódo ni yín ṣe fún ìtẹ́lẹ́mọ́ báíbù ní Umoru ń kà báíbù fáṣọ wo lẹ́gbàá ní James ní ìbá standard ní NIV àbí good news ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan kan lórí ọ̀rọ̀ tí ó tẹ́ ẹ̀kọ́ tẹnubọ̀rọ̀ tí ó tẹ́ mọ̀ ń gbà ẹ̀ rúùtù bí ló gbé ní àbí tún sáré àbí yàrá lẹ́yìn àbí múnà báàsì gbogbo à ń discuss ni ọ̀rọ̀ ìmọ̀lá ń sọ yìí Umoru ka bíbélì láìláìlọ́lá ẹ̀rọ bíbélì wọn o náà bíbélì wọn ẹ̀ máa gbọ́ o. ìdọ́ ànàkìyà ó lé mi ànábì mo mú ìnjílì tó ń ka yìí tàwùrọ̀ gbogbo ẹ̀ tí wà nínú àlùkùránì tẹ́mi ànábì gbà wá fún yín ìdọ́ ànàkìyà yìí tẹ́mi mú wá fún. ṣé ẹ gbọ́ sílẹ̀ ìgbà sọ lẹ́gbà gbàgbọ́ pé bíbélì ìnjílà láti tàwùrẹ́tà yáyé lóde ẹjọ́ ṣé mọ̀ rèé mufti Manchester olódo ṣé ọ̀fà èrè tí wọ́n lọ gbàgbọ́ pé tàwùrẹ́tà ní bíbélì àti ìnjílà ṣé yáyé lóde ṣé gbọ́dọ̀ lọ́kọ́ lè kéwú náà rèé ṣé gbọ́dọ̀ lọ́kọ́ lè kéwú rèé ṣé súnà rèé súnà wọn jọ á ṣe rèé wọn fẹ́ ba ayé yín jà tọ̀run yín súnà tẹ́yìntẹ́ ìwọ náà lọ́hùn wọn ní kí wọ́n á ṣe àwítán lẹ́gbàá ń challenge Sheikh Mubarak tí wọ́n bá wọn ṣe debate tí wọ́n kọ́ gbé láti ibo sí ibo ẹ̀ tó wá ké kan wọn ní kéka wọn máa yọ mí sí alága àlà ó jẹ́ jókòó ara ẹ̀. ọlọ́gbọ́n ẹ̀mọ́ ara ẹ̀ Sheikh Mubarak agbẹ́sìgà bàbá jẹ́jẹ́ obìnrin wọn ló wọ àwọn àmírù yìí bèrè lọ́wọ́ bàbá ara yín mọ́ ẹ tágbẹ́sìgà ṣe bèrè lọ́wọ́ ẹ̀. funfun gbòó mọkànga kò sí rọ́ńbẹ̀ kò sájà ló ń bẹ̀ ó wá ní law kana Isa hayyan law kana Isa hayyan ànábì ní tó bá ṣe pé ànábì Isa tá a mọ̀ tá ń pè ní Jésù tó bá wà láyé ni ma wasi'ahu illa ittiba'i kò sí tí ó ṣe ju pé kó tẹ̀lé mi ànábì lẹ́yìn lọ sallallahu alaihi wasallam ó wá ní law kana Isa hayyan law kana Isa hayyan ànábì ní tó bá ṣe pé ànábì Isa tá a mọ̀ tá ń pè ní Jésù tó bá wà láyé ni ma wasi'ahu illa ittiba'i kò sí tí ó ṣe ju pé kó tẹ̀lé mi ànábì lẹ́yìn lọ sallallahu alaihi wasallam ó wá ní law kana Isa hayyan law kana Isa hayyan ànábì ní tó bá ṣe pé ànábì Isa tá a mọ̀ tá ń pè ní Jésù tó bá wà láyé ni ma wasi'ahu illa ittiba'i kò sí tí ó ṣe ju pé kó tẹ̀lé mi ànábì lẹ́yìn lọ sallallahu alaihi wasallam. ẹgbà bọ́ọ̀sì ẹ wọ́n nílẹ̀ gbà wí wọ́n ló gbọ́dọ̀ àdìsí yẹn o bá ànábì sọ wípé tó yẹ pé sáwà láyé ni ẹ yẹ bọ́ ní sáwà. bẹ́ẹ̀ tún padà bá rí. bẹ́ẹ̀ padà bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀. ìwọ ọmọ kókó sí ẹ̀ wọ́n program ọ̀pọ̀ èyí tó sọ ó sì sọ ni ó ṣàdìsí ẹ̀ mú wa ni àwọn sáré correct yẹ pẹ̀lú ọpọlọ ara ẹ̀ ẹgbẹ́ correction now. ànábì ní tàbí Ìsá bá ṣe wà láyé ó máa tò lẹ́yìn mi ànábì ni ànábì bí sáà jẹ́ tí ì kú. ṣẹ́gbọ́n
ó sì ń bẹ láyé ọlọ́run gbé lọ sọ́mọ̀ ni ànábì Musa òkú ànábì Ìsá òkú. ẹ lè máa rẹ́rìn ní ẹ máa pọ̀ sí náà mo rẹ́rìn lọ́wọ́ ẹgbẹ́ sílẹ̀ ìgbà wí òun ló kó ti àdìsí ó lè tún dà àdìsí ẹnu fún ara ẹ̀ ànábì ní tí Ìsá bá wà láyé máa tẹ̀lé mi wọn ni Ìsá ò kú ó wà láyé tani ká gbàgbọ́ ìwọ àbí ànábì